pé kí a sọ̀rọ̀ nípa orí, ẹgbẹ́ àti ọkọ ọ̀run. Orí jẹ́ ẹnìkejì ìwọ tó represent ẹ lọ́run, tó ní láti máa appease. Ó dàbí pé ìbejì ẹ, ìkejì ẹ tó wà lọ́run, tí ó jẹ́ wípé gbogbo ohun tó o bá fẹ́ lò nílé ayé, òun ni yóò lọ máa bá ẹ tọrọ ẹ̀ níbi tí wọ́n ti ń tọrọ oore. Ìyẹn lẹlẹ́dàá ẹ̀. Ìyẹn dẹ̀ nìkan ni Olódùmarè àti gbogbo irúnmọlẹ̀ káràmásìkì jù, nítorí pé àwọn irúnmọlẹ̀ gan àtàwọn òrìṣà wọn náà ní ẹnìkejì wọn lọ́hùn. Ṣé ń gbọ́ mi? So now tá a bá dárúkọ Ọ̀rúnmìlà nílé ayé, a máa dárúkọ Àjàgùnmọ̀lẹ̀ Olúwo òde ọ̀run, ìkejì ẹ̀ lọ́hùn nìyẹn. So now ẹ jẹ́ ká wá tẹ̀síwájú. Wọ́n béèrè nípa ẹgbẹ́. Ẹgbẹ́ dàbí bí a ṣe ní ẹgbẹ́ nílé ayé, ẹnìkejì àwọn ọ̀rẹ́ wa nílé ayé, bẹ́ẹ̀ náà ni ẹlẹ́dàá yẹn ṣe ní àwọn ọ̀rẹ́ lọ́hùn. Àwọn ọ̀rẹ́ ìkejì ẹ tó wà lọ́run yẹn, òun ni ẹgbẹ́ ọ̀run títí ẹ. So o ní láti máa bọ àwọn ẹgbẹ́ ọ̀run yẹn náà. Tó bá ti ń tọ́jú ẹlẹ́dàá ẹ, wà á máa tọ́jú ẹgbẹ́ ọ̀run náà. Now ọkọ ọ̀run tàbí ìyàwó ọ̀run, nígbà tá a wà lọ́hùn, kí a tó pín sí méjì, kí ìkan tó wá sílé ayé, a ní ìyàwó, a sì ní ọkọ sọ́hùn. Tá a máa dá ọjọ́ fún pé jẹ́ kí n sáré lọ sílé ayé, mò ń padà bọ̀. So tí ìyàwó yẹn, tí o bá ti wá yẹ àdéhùn, tó bá jẹ́ pé o sọ wípé òkè 20 ọdún péré ló fẹ́ lò tí wàá padà dé, tí 20 ọdún ti wá pé tó wá padà wá, tó fẹ́ pa filé ayé lẹ̀, o lè má mọ̀ mọ́. O dẹ̀ lè máa ṣe àwọn ètùtù kan wípé ò tí fẹ́ kú o, nítorí ilé ayé ti dùn mọ́ ẹ. Òun máa wò pé o ti yẹ àdéhùn. Òun máa disturb ẹ. Tó bá rí pé o fẹ́ fẹ́yàwó mi, kò ní gbà kó o fẹ́. Tó bá rí pé tó bá ṣọkùnrin ni, tó bá rí pé o fẹ́ lọ́kọ mi yàtọ̀ sóhun, ó máa jowó. Dàbí pé ìgbà tí wọ àti èèyàn jọ ń fẹ́ra níbí yìí lójú ayé, tó tún wá ń fẹ́ ẹlòmíràn, ṣé mọ̀ pé yóò bínú. Ẹni náà máa bínú. Nǹkan bí ọ̀rọ̀ ọkọ ọ̀run ṣe rí nìyẹn àti ọkọ ayé. So ọkọ mìíràn wà tó jẹ́ pé ó máa ń darí owó sí ìyàwó ẹ̀. Gbogbo nǹkan tí ìyàwó bá ń fẹ́ yóò máa darí owó sí, darí oore sí. Á lọ máa bá tọrọ oore lọ́run gan, pé òun ò fẹ́ kí ìyà jẹ. Ṣùgbọ́n irú àwọn yẹn, ọkọ yẹn máa ń tough, pé kí ló tún fẹ́, kí ló ń wá tí mi ò ṣe fún ẹ. Obìnrin tó bá ní ọkọ ọ̀run, tí ọkọ ọ̀run ẹ bá jẹ́ níhù tó lágbára, kò ní lè gbádùn ìbálòpọ̀ bó ṣe wù kó kéré mọ́ nílé ayé. Irú wọn ni wọ́n máa ń sábà sọ pé kán lọ fẹ́ babaláwo àbí alágbára. Kò ní gbádùn ìbálòpọ̀ o. Ó di ọjọ́ tẹ́niyẹn bá ti wá tó wá bá lòpọ̀ lójú oorun, á dàbí pé kó má jí mọ́ ni. Ní bó ṣe máa gbádùn ìbálòpọ̀ pé bíi pé kó má jí, kó ṣáà máa gbádùn ìbálòpọ̀ yẹn. Tó bá wá tají ní ó wá rí pé eléyìí máa burú jáì o. So bí ọ̀rọ̀ ti ọlọ́kọ ọ̀run ṣe jẹ́ nìyẹn. Advantage ẹ̀ pọ̀, disadvantage ẹ̀ náà wà. Disadvantage ẹ̀ ni wípé ìgbà tí ọkọ ọ̀run fẹ́ kí ìwọ ìyàwó títí ẹ̀ kó padà sóde ọ̀run, o ò fẹ́ padà mọ́. Á dẹ̀ fẹ́ yọ ẹ́ lẹ́nu, kò ní fẹ́ kó o ní, tó bá jẹ́ pé ọkùnrin ni, kò ní fẹ́ kó o ní ọkọ mi. Á máa jowú, á máa bínú. Solution ẹyọ kan ṣoṣo tí ó wà ńbẹ̀ náà ni pé kí wọ́n lọ bẹ̀ẹ́,
kí wọ́n lọ bẹ̀ pé kó má wọ́rì mọ́ kó lọ fẹ́ lòmíì. So adé lọ fẹ́ lòmíì, ìwọ náà dẹ̀ fẹ́ lòmíì níbí. Ṣùgbọ́n ìgbà míì a tún kì í sá lọ pátápátá o, a tún rojú nígbà míì. Ó tún lè fi ẹlẹ́wọ̀n bí ojú ọdún 4. Àwọn míì máa sọ pé wọ́n ti bá òun lè lọ pátápátá, irọ́ ni. Ọjọ́ tó bá ti torí ẹ bóyá àwọn àti ẹni tọ̀hún tán tó jọ ní misunderstanding, torí bọ́n ṣe ń ṣe láyé náà ń ṣe lọ́run, á tún wá. Ẹlòmíì tí ọkọ ọ̀run ẹ̀ bá ti wá bá lò pọ̀ báyìí, ìdíwọ́ máa dé fún ni o. Ẹlòmíì wà tó jẹ́ pé tí ìyàwó ọ̀run ẹ̀ bá wá bá lò pọ̀, owó ni ó fi rí. Ó ṣẹlẹ̀ sí irú àwọn kan rí tá a mọ̀, tó dẹ̀ jẹ́ pé tán bá ti bá ìyàwó ọ̀run wọn lájọṣepọ̀ báyìí, lọ́sẹ̀ yẹn á dàbí pé wọ́n gbé góòlù fún wọn ni.